Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan jọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a mú wá nípa movie ìyá tí Mide Martins ṣe náà ni a mú wá. Ẹ rí i pé fíìmù yẹn ó jẹ́ nǹkan tí àwọn èèyàn tí attention àwọn èèyàn tí ó lọ síbẹ̀ gidi. So a rí i pé ẹni tí ó act as bàbá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àwọn náà jáde síta, wọ́n ṣe analysis tiwọn, wọ́n sọ̀rọ̀. Mr. Kunle Omisore àwọn náà sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. So wọ́n sọ àwọn nǹkan tí ó wà behind gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú fíìmù yẹn pátápátá. So òní a tún ní ká mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ fún ẹ̀yin fi wá sí wa kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ, kẹ́ ẹ lè mọ̀ pé fíìmù yìí àwòtúnwò ni, kéèyàn bá lè kọ́gbọ́n experience true life story. Ó ní fíìmù yìí ni ó dálé lórí adẹ kí Mide Martins wọ́n kú iṣẹ́ ọpọlọ, because fíìmù yẹn a rí i pé àwọn obìnrin jáde síta gan tán sọ̀rọ̀, àwọn ọkùnrin náà jáde síta tán sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn kan wọ́n blame bàbá, àwọn kan wọ́n blame ìyá pé ó ti wà too emotional jù, àwọn kan wọ́n blame first born eléyìí tó jẹ́ pẹ̀lú mi yẹn, àwọn kan tún sọ̀rọ̀ pé ọmọ yẹn ó wà under spell, ògùn ni bàbá ẹ̀ fi fà á, something like that, gbogbo ẹ̀ mọ́ra wọn ṣá. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Mr. Kunle Omisore, and then ìyá Esabod náà sí analysis. Ó sọ àwọn nǹkan tó náà face as single mother nígbà tí ìjà dé láàrin òun àti ọkọ ẹ̀. So gbogbo ẹ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa rí wò nínú fíìmù yìí, ẹ máa rí wò nínú fídíò ẹ̀ ṣe gan ni. I have to stop her. That's the best way to stop her without hurting her. Yeah. Why don't sọ ní kọ́ọ̀tì pé mo kidnap ẹ bí mo náà ṣe kọ́nà. Wọ́n bí lè olóra olóhùn ṣe kankan. Sọ́mọ̀ pé kọ́tà òun ṣe ò dá. Yeah, any burú mọ̀ wẹ́n tó máa sọ fún. She denied it. If a woman can see from a perspective of a mother, táwọn jẹ́ tẹ́ bá ní ọmọ bíi tèmi, ẹ má gbà kóbìnrin kan pa torí pé lọ bí kan wá dé ọmọ wọn ní ọmọ ní òní burú títí kálí fẹ́ pàjá. Wọ́n ti lẹ́yìn sí tiger lọ. My family will react. My family will actually be arrested and locked up for harassment. Yeah, your brother will arrested react and now, but you literally Everybody want to somebody calm down. Come and share. So what is it? Kí ni mo wá ṣe tí wàhálà pọ̀ tó báyìí? Gbogbo bí tí mo bá lọ sìn. Mr. Samson kọ́tà iṣẹ́ ọ̀dà o. Mr. Samson mo ní pẹ̀lú mi gan ti collect. Pẹ̀lú mi gan ti collect. Then when ọmọ yẹn wò pé we have a very cool father. We've missed a fatherly figure. Ẹ jẹ́ ká bá bàbá wa ṣeré. Bàbá Gani ò ṣe bàbá wa. Baba Gani kò wà ń bẹ as a family friend. The mistake the mom made was saying the father is dead. Of the scene when he said, "Oh yeah, padà lọ sí ẹ lọ bá ìyá yín, a máa máa sọ̀rọ̀ lórí phone." Ẹ lọ bá ìyá yín, a máa máa sọ̀rọ̀ lórí phone. Ẹ jẹ́ kí ìyá yín mọ̀ pé ẹ má fi ìyá yín lẹ̀. So kí ni ẹ̀ṣẹ̀ Samson? Samson ti lọ for 20 years. Ó ti wá dé, ó ti wá sọ pé ó dá ẹ má bínú, mo lọ for 20 years. Baba is not easy, his pain. I don't support the character. At a gunpoint, that's a criminal offense. Yeah, and I didn't make mention of that. I didn't make mention of that in the court of law. Yes, you didn't make mention. You didn't even when she kidnapped you, when you get home, when your kids were like, "Oh, what happened?" I didn't tell them. Yeah, you didn't tell them at that point. You said, "Mommy, lo she, yayin lo she nkan bayi." Mi ò wá mọ̀ bó ṣe wá ń wò gbogbo àwọn obìnrin tó wé Samson kan ní ó ṣe ó fẹ́ jẹ mo ní mi ò ṣe mo fẹ́ jẹ èmi kọ́ mo bí wọn ni tí bàbá yà wọn sì ló lè bí wọn ni. Mo Nàìjíríà o fẹ́ ṣe síbi tó o fẹ́ jẹ́ níbi tó o ti ṣe mo ní ta ló bí wọn. Nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé mistake táwọn o fẹ́ jẹ ni bóyá ọmọ tó ti rí ṣe like bí irú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́. Tó bá yẹ ìtò tí ń ṣiṣẹ́ tó ti ń rówó ẹ̀ṣẹ̀ kìíní kan that's when in the story I didn't remarry. I didn't have any child as outside them. So kì í ṣe pé wọ́n fẹ́ wálé ọ̀dọ̀ mi obìnrin kan fẹ́ pariwo mọ́ wọn àbúbìnrin kan. I did that for my children. I came back as a better father. No. But ibi tí Mide ti bá fíìmù yẹn gé ni pé jó pàtó ti gbé máa yẹ kìíní tó lọ kìíní àpẹtọ ọ̀nà ibi kan sẹ́yìn pé àwọn ní girlfriend nǹkan náà àbóníyàwó nǹkan pé ó ti return back ó ti ń béèrè fáwọn ọmọ which is totally wrong. You need to make a correction on that because ibi tó ń sọ yẹn bọ̀ báwọn náà sí wọn lọ́pọlọ wọn ní brain they can make use of it. And when a child is over 18, they are old enough to make a decision. Kò sí ìyá kankan tó ń sọ̀rọ̀ fún ọmọ. Kò sí ìyá kankan tó ń kọ́ ọmọ pé má rí bàbá rẹ̀. It's totally wrong. O tún jẹ̀bi níbẹ̀. Because àwọn ọmọ yẹn they won't be able to concentrate in school. That's number one. Then number two, ojú àwọn ọmọ yóò fọ́. From age 4 they are picking, where's my dad? Especially tí wọ́n ṣe sleep over nílé ọ̀rẹ́ wọn. Wọ́n ní bàbá
ọ̀rẹ́ wọn tí wọ́n gbàgbọ́ ọ̀rẹ́ wọn tó máa ń gbé wọn ní school àwọn ọmọ yóò ní sọ nǹkan kan tó máa dé inú ilé but they are not happy. They are not happy. Wọ́n máa bẹ̀rẹ̀ sí accumulate. You don't need to tell your child. They do study, they know everything, they know what is going on in their house. Ìjọ máa ń depress àwọn ọmọ yẹn dẹ̀ jù ní pé tí wọ́n rí bàbá ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ wọn ní school tó ń gbé wọn jáde. Àwọn yẹn máa quote, where's my father? But they won't ask the mother. Whether you tell them your dad is not in your life, I'm telling you, let me tell you a story. My son, Samuel, when he was 7 years, according to the law in abroad, father must be accessible to their children. Oh no, bàbá kókó máa rọmọ nílùú òyìnbó. Even kí bàbá yẹn wà violent kó máa ní obìnrin yẹn gbàgbàgbà. The least tó máa ṣe ni pé they will appoint a social worker. Okay, àwọn ọmọ mi àwọn máa ń nà mí gan kankan wọn ní okay kó àwọn ọmọ yẹn pàdé ní center. Wọ́n lè sọ pé kó pàdé ní police station. Wọ́n lè sọ pé kí bàbá máa rọmọ bẹ́ẹ̀ ni wọ́n ní kí ìyá máa rọ nílùú òyìnbó. Wọ́n máa ń gbìyànjú lọ sí kóòtù máa ń gbọmọ lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀. So when my son was 7 years of age, meanwhile bàbá yìí mo ti gbé then I was not rich, I would say. Mi ò rich many reasons o, but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tá a bá bèrè owó lọ́wọ́ ẹ̀, tí wọ́n ti pé owó school ọmọ kò ní dáhùn. Màá dẹ̀ rí ní orí fídíò pàtí ní Dublin, a máa ná bọ́ndù owó fáwọn èèyàn. Which is over depressive, okay? Ó happen wípé ìsàn bá fẹ́ rẹ̀ mú ìwé owó ẹ̀ torí ìwé ọmọ tí mo bí ló fi gbà wí. Ìjọba á ní pé òkè àwọn nídìí lẹ́tà lọ́dà àtọ̀dọ̀ ìyá ọmọ yẹn o pé owó sá maintenance gbogbo lọ sí kọ́ọ̀tù ní wọ́n ní kọ́ máa san €15 láti san bí oṣù kan báyìí kò ní láti san bí ẹ̀mẹ́ta báyìí ní orí mọ́ kò ní san. It's not that he doesn't have the money ó ní owó yẹn but majority of the father want to punish the mother ẹ sọ nígbà tí máa kó bùkátà ọmọ ilé ẹ lórí bóòlù ṣe lákòjò bóòlù ṣe ológolo mo ṣe máa ń wo ẹ̀yin olórí burúkú tó ọ̀pọ̀lọpọ̀ tó máa wọ́kọ́ lórí TikTok yẹn tó máa gbé kí wọ́n ṣèbí ìyá ẹ̀ ní ṣèbí bàbá ẹ̀ ní ẹ kó ṣe kí lẹ́mọ̀ nípa ìrírí ayé kí lẹ́mọ̀ nípa ìrírí ayé tí ìbàdàn ti sanwó àsan ọmọ àdìgẹ́ mi wá dé as usual àwọn fẹ́ balẹ̀ kan fẹ́ rí ni o after 2 years kí n jọ ẹ̀mí ní ó fún wa lówó kóòtù ní kò máa san €15 fún mi igi òsán ó tán lẹ́ẹ̀mẹ́ta òsán mo ní and again ó máa ń kó àwọn kéékèèké lọ gbọ́dọ̀ lórí field ibi tó ń bẹ́ sọ́dọ̀ ní òpin 15 minutes o he was living in Lokan to lay sleep òpin 15 minutes o ṣàpè mi dẹ̀ máa rí gbogbo ẹ̀ mo ní olóòmọ ọkùnrin ọmọ yẹn 7 ni dáhùn kọ̀ọ̀kan olóògbọ́ kò wá gbé bàtà wá dé pé kí n fún òun ní lẹ́tà pé òun san maintenance ẹ̀ pàrọ̀ tó wọ́n lè rí ní ìwé ẹ̀ bàtà máa ń nù lọ́rọ̀ yẹn tán pé ṣé wọ́n ti jọ́ tí àwọn yẹn wà ní 5, 6 ní olóko kó wọn lọ sí ní ọ̀dọ̀ ẹ̀ ní mo fẹ́ travel lọ sí Italy báyìí mo ń tajà mo nígbà tí odijọ́ kejì ló ti ń pè mí pé kémi wá kó àwọn ọmọ yẹn kẹ́mi kan wá kó pé torí ẹ̀ máa mú ogbó ń bí mo ti máa ń mú de bẹ́ẹ̀ wí gan bo àjà so you sacrifice your children for igbó. Adájọ́ irọ́ tó fi dẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ò lè làṣẹ òkè lẹ́màá wọ Esabod wà láàyè ìyẹn lẹ́màá wò Ọlọ́run pẹ̀lú ẹjọ́ ọ̀rọ̀ tẹ máa ń dá. Eventually mo ń kọ́ ní mi kọlọ́ba bí ní mi ló ti là wà mo ní kọlọ́ba nǹkan ọmọ yẹn bí wọ́n àdé city of tuna torí igbó kò lè máa ń dọ̀ mọ́. Kí ló fi ṣe ó mọ̀ pé mo lọ rajà ní kí n lè sáré máa bọ̀. Some men are wicked, they don't want you to be successful and they use your children to punish you. They will use your children to punish you. Nígbà bá náwó láwọn ọmọ olórí tó ń sanwó school tó ń ṣe olùgbò òní ṣe fẹ́ láṣọ ọ̀rọ̀ tó of course láṣọ lára láàánú ni. Kódà ń ta nǹkan mi wá kọ́mọ lè lọ léèrè wọ́n lè rí bàbá láyé. Bukira ìdálé. Now, ó ti fẹ́ balẹ̀ mo sábà kọ́ ṣẹ̀mọ̀. Ìwé ò ní oríire kì í ṣe oríire. Ìwé náà kì í máa fi ṣe. Yóò fi dá company lẹ̀. Ìwé ò ní ṣe oríire. Mo bá kọ́. Ó wá fẹ́ máa lọ wájú 20 euro lápò. Wá fẹ́ fún son mi 7 years. Which is now 30 years. Ọmọ yẹn bá sọ, ó ní I don't want your money. Mi ìdí ẹ̀mọ́ mi yẹn san kankan. Mi ìgbọ̀wé. Èmi wà lórí bed as usual. Òun dúró. Meanwhile, ọmọ yẹn pé I don't want your money. I don't know your house. Have you ever come to your house? Ìgbà yẹn ló mú ọmọ yẹn lọ. Tí mo sọ pé tó ní kí n wá kó wọn kọ́ ìrànlọ́wọ́ gbọ́. I don't know your house. I don't know your date of birth. I don't know your mother. I only know that I have a dad that calls Richard. It was about, it's not my fault. It's the wishes in the family that is affecting me. Àjẹ́ ló yọ lẹ́nu ọmọ Yorùbá wọ̀nyàn. Tí ọmọ kékeré fi sọ yẹn, ọmọ yẹn wá depressed.
torí wọ́n rí bàbá àwọn ọmọ wọn ní school. Ẹ̀yin ọkùnrin ẹ change o. Irú àtọ́rí pé tẹ́ ẹ bá fi ọmọ dá obìnrin, àwọn obìnrin yẹn máa ń ṣoríire, orí ọmọ máa ń pèsè. Ọkùnrin tó máa ń tọ́jú ọmọ, orí ọmọ máa ń pèsè. Ẹ ṣe pé single parent, à ń ṣe bẹbẹ, à ń ṣe tó dá nínú ayé. Orí ọmọ ń gbàdúrà fún yàn. You might be thinking you are punishing the mothers. No, àkójọ wo ló wá ní? Òbí ẹ̀dẹ̀ ìwọ́ tó tọ́jú ọmọ. Àṣeyọrí wo ló ní? Èṣù agbowó yẹn lówó yẹn ń kà, wọ́n á fi ṣe fàájì. Wọ́n fi ṣe fàájì. Wọ́n mọ̀ ká. Ìjọ tó mọ̀ ní sọ ọ̀dọ́ 7 years ní lánàá. That means pé ní classroom they were not happy when they were a baby. Tí wọ́n rí bàbá wọn, wọ́n rí bàbá tó wá ń gbà wọn. You are not punishing the mothers. So fíìmù tó ń ṣe yẹn you need to correct. O ní láti fún wa ní excuse fíìmù yẹn tó fi àtọ́ òní láti attack ẹ̀. O lè bú kówó náà sọ̀rọ̀ sí pé ìbámi tọ́jú ọmọ. Wọ́n ń gbé bàbá yẹn wọ́n lọ ń nà wọ́n kidnap ẹ̀. O bá story yẹn gẹ́gẹ́. It's like ọmọ pé fíìmù tá a bá ń wò a máa ń kẹ́kọ̀ọ́ níbẹ̀. Àwọn ọmọ òṣì dẹ́ nìyí, àwọn ọmọ sí yìí, àwọn ọmọ TikTok, àwọn ọmọ tap wọn ò ní ọpọlọ. Ibẹ̀ yẹn kò yẹ kó orí pé nìkan sọ pé òun náà pé wáì tó fi ń ókè náà. Ó wá gba wá sọ fáwọn wá ń sun ẹkún. Táwọn yẹn ti di gé lóò ti graduate. Wọ́n láwọn fẹ́ rí bàbá. 2 things. Kò sọ́mọ tó yẹ ti bàbẹ́. Sórí ọmọ tó kó lọ yẹn, ìyá alájẹ kan tó wá rí ìdàlẹ́. Ìyá torí àwọn ọmọ tó kó lọ yẹn, wọ́n ṣe máa ń rebel. Torí kò sí love, kò sí bond láàrin wọn. Àwọn yẹn, wọ́n ní bí bàbá yẹn ti kọ́ lé ní ó ti wà ókè ní, wọ́n ṣe kó lọ. Oh, Scorpio, ìyá alájẹ kan tó love you darling. Torí wọ́n máa rebel. Torí wọn ò dàgbà lọ́wọ́ bàbá yẹn. I'm telling you on part 3. Kò sí love láàrin wọn, there is no trust. Secondly, ìdá àwọn ẹ̀sọ́ pàwọn lọ, it may not be natural. Wọ́n fi bí story láti mọ̀ sọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ṣe tán máa support àwọn obìnrin máa wá bá wà láti ṣiṣẹ́ spiritual. Wọ́n á tọ́jú ọmọ báyìí. Àwọn bàbá mi náà máa fòun fa wọn. It may not be natural. Story yẹn gbọ́dọ̀ wọ part 10. Mo tún fún ẹ ní hint yẹn. Ó kún iṣẹ́ ọpọlọ tó gbé kalẹ̀. Ọmọ etí ìyá yẹn wá sọ fún mi tí mo sọ pé ọkọ ẹ̀ gbé ní UK for a very long time. Kí ni mistake tí wọ́n yẹn ṣe? Kò lè tún ṣe mistake. Ọmọ dàgbà. Ìjẹ́ ẹ̀fọ́ country yẹn mọ̀ yẹ kí ní sẹ́ni yẹn Canada ló ti ṣẹlẹ̀. Ìyá yẹn náà wà Nàìjíríà, àwọn yẹn ti dàgbà, wọ́n ti lọ Canada, ìyá yẹn ti sóògùn, àwọn yẹn ti dé Canada, wọ́n ti ń ṣiṣẹ́ wọn kàwé. Àwọn yẹn tọ́jú ìyá yìí. Ìkan wọlé máàpù rẹ̀, ó ní mẹ́tẹ̀ẹ̀ta wọlé. Wọ́n ṣe gbòòrò sí ìyá. Ìyá mi ẹ̀yìn nìkan lè tọ́jú wa. Èyí lè jìyà káfí dé ìlú yìí mọ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí gbé ìyàwó sí Canada, aṣọ́lódé. Inú ìyá ń dùn. Ẹnìkan wọ́n ń pé kí ìyá yẹn pè mí. Ìkan nínú ọmọ yẹn á fẹ́ ṣe marriage. Bàbá ìlú yìí ti bò. Ó ti padà sí Nàìjíríà, kódà ti ní fẹ̀rẹ̀ sí aṣọ tó fi ṣọ́ àgùntàn rẹ̀. Ó ti níyàwó. Ọmọ ṣe wọ́n máa bèrè. Ìyàwó òkè. Ẹni tó fẹ́fẹ́ Canada lẹ́gbẹ̀ẹ́ wa. Ìyá náà wọ́n á fẹ́ kí bàbá connect ní pé àwọn yẹn ti di ara ìlú nìyẹn. Wọ́n ti mú ìyàwó sọ́dọ̀. Ìyàbá ìwọlé. Àṣìṣọ́ àgùntàn sẹ̀lẹ̀. Ó kà wọ́n lọ́kẹ́. Bàbá wa níjọ wa marriage. Bàbá yìí ẹ mọ̀ bó ṣe dé ìwé ìbò sọ fún yín. Ìyá ló nílẹ̀. Ilẹ̀ wọn nílẹ̀ tí bàbá wọn fáwọn ni. Wọ́n á jọkọ̀. Wọ́n á ní káwọn ta. Ó fi wọ́n wá sí ìlú ìbò. Wọ́n dẹ̀ bímọ mẹ́ta. Níbo di yọ marriage? Bàbá gbé àwọ̀ ẹ̀wà ìyàwó olùṣọ́. Ìyá ọkùn ti dàgbà, kò ní ìdí ọkọ mọ́. Tẹ́ bá rí kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Bí ọmọ yẹn ṣe lé màmá ẹ̀ jáde kó nínú ilé Canada láti padà nìyẹn. Ṣùgbọ́n Mide Martins. Ọlọ́run ní fọmọ wa dààmú wa. Táwọn ọkùnrin ṣe ní ìsinmi ìránṣẹ́ máa ń rẹ̀ kẹ́kẹ́ dáàtọ́ máa fi oògùn gbà padà. Orí àwọn ọmọ wo ní gbàbọ̀dé? Nígbà yóò jáde, ìyàwó ní ilé ọ̀rẹ́ òun lòun ti ń pè lòun kó lọ, òun ní padà lọ pé wọ́n ní òkun ọ̀fẹ́ rí wọn ti blọ́ọ̀kì gbogbo nọ́mbà pàtà. To the extent gẹ́ẹ̀lì àtàbúrò ọkùnrin wọ́n wá kọ́lé fún olùṣọ́ àgùntàn àti ìyàwó rẹ̀ tó bímọ mẹ́ta náà ní ẹ̀ náà bí wọ́n kọ́ fún àjà. Translation for the story yìí wọ́n kọ́lé fún ìyàwó. Bàbá tí ò sì láì fún wọn olórí burúkú olùṣọ́ àgùntàn yẹ́rì bí ìfẹ́ ṣiṣẹ́ pásítọ̀ mi yẹ kí n gbé fọ́tò olùṣọ́ yẹn wá ń gbà yẹn. Wọ́n wá kọ́lé fún olùṣọ́ mi àti ìyàwó tuntun. Táwọn bàbá ọmọ wa bẹ̀rẹ̀ sí ní Nàìjíríà gbogbo ibẹ̀ wọn dé sí.
tí àyàn fi pè mí nìyẹn ó yí dùn àwọn ọmọ yẹn kó lára ìyá tó jí ìlànà rẹ̀. So Mide, do you get the storyline? ìrìn rí làgbà especially àwọn kan ṣiṣẹ́ yẹ̀wò màmá spiritual. nígbà tí mo máa gbọ́ tí ìyá yẹn rí jọ ẹjọ́ ti pọ̀jù mo máa pín yẹn kíní kan bá ti máa gbọ́ ìyá yẹn kú ìyá kú wọ́n pè pa ní obi arò mọ́ àwọn ọmọ tó jìyà fún. That is what my dad is doing to us now. We love storyline yẹn ìyá yẹn kú ṣé olùṣọ́ yẹn ló pààyà nítorí kó lè gba total control of the children. kì í dẹ́ ṣe ẹ̀ẹ̀kan tí mo máa rí kéèsì ní máa gbé wa kì í ṣe ẹ̀kejì. ọlọ́run nìkan yín lóyún ọ̀kan ọ̀tá yẹn ni ọkùnrin tẹ́ ẹ bá wúwo wà bẹ́ẹ̀ gbogbo bá ń jẹ́ ti ọlọ́run ẹ máa rà rẹ̀ nílé ayé kan àti nítorí lórí wíjà kò sí tó bá dìtẹ̀ bá fẹ́ káwọn ọmọ ojú yín ọ̀tá máa ń kọ̀ wọ́n sí ìyá tó tọ́jú wọn yẹn ẹ máa lọ ń sọ pé káwọn ojú tó tún jọ lóṣù àgùntàn kí lórí ìsàbẹ̀ pẹ́pẹ́ rẹ̀. ìyá yẹn ti kú bọ̀t ọ̀rẹ́ tó mọ sórí yẹn tó tẹ́jọ pẹ̀lú ẹ̀yìn òṣùwọ̀n nígbà yẹn bẹ́ẹ̀ bá lè fún mi ní olùṣọ́ yẹn I want to expose him but mi ì láìkí máa ṣiṣẹ́ olùṣọ́ because àdé tó ń sẹ́lẹ̀ nínú spiritual ó ń ṣẹlẹ̀ sọ́kọ̀lọpọ̀ tó ń gbọ́ mi ẹ̀ ní fẹ́ gbóhùn ẹ̀ tó tọ́jú yín ẹ̀ dàgbà. Another case tó máa ń ṣẹlẹ̀ ọmọ mi actress yẹn kí ni tẹ̀ lórúkọ èdè Mide Martins ìjọ tó máa ń ṣe ó fi fi ń jọ fọmọdà míyàn ayé ò ní fọmọdà míyàn. ok ṣé irú bàbá àwọn ọmọ tèmi tó ní kọ́ lọ́jọ́ èmi àtàwọn ọmọdé mo ti kọ̀ mọ́ tọmọtọmọ tó ń ṣe pé ṣé ẹ gbàdúrà kan ọmọ yẹn kò lọ bá kí ẹ̀ kó máa ṣẹlẹ̀ ṣé tó ń gbé babaláwo wá tó sọ pé lóògùn ló ń bá bó odò ó ṣe pé tó kún bọ̀ àwọn ọmọ náà ká ní ó ṣekú pa àwọn ọmọ yẹn ló máa ṣekú pa ẹ tó ò bá ní tọ́jú wọn. gbogbo story yìí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ mo like story yìí jọ nítorí ọlọ kò gbọ́dọ̀ stop ní part 3. wọ́n máa kọ̀ wọ́n sọ̀rọ̀ wọn ṣé ìyá ṣe mistake yìí sọ pé marriage ọmọ yẹn bọ̀ wálé wá ṣe marriage tí wọ́n máa demand I want my father to be there. kì í wá ṣe pé yìí nìkan lè máa rárí iṣẹ́ wàrà àwọn ọmọ tẹ́ ẹ bí ọlọ́run á fi wọ́n pa yín lẹ́kọ̀ọ́ ìbá ìṣòbìnrin ló ń ṣe ìbá ìṣọkùnrin ló ń ṣe owó tó bá ṣẹ́gun sí ẹjẹ́ kò jẹun ẹ̀. owó tá a fi ń tọ́jú ọmọ àti single parent ó kọ́ òdìdí ní state. ebi ò mọ reason tẹ́ fi lè kọ́ mọ́ kí iye ẹ̀dá ṣẹ́wó kó kárùn-ún wà báyìí kò sí reason tẹ́nu fi ọ ẹ̀ṣẹ̀ ìyá lára wọn. wọ́n ṣe ẹlẹ́kẹ̀dẹ̀ màtó jẹ́ ẹjọ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n sàpamọ́ wọn wọ̀nyí o àwọn ọmọ orí Facebook wọ́n ti máa ń track wọn ní ìsìn. orí Facebook wọ́n ti máa ń track àwọn ọmọ yẹn tí wọ́n ti dàgbà àwọn ọ̀fadà ìtọ́gbọ́nú wọn ìyá mi pọ́nkàn blọ ẹ ṣá wọn sí blocking. ẹ̀yin náà ó bínú ẹ̀ ní ogun àdàgbé àdàfà. ní ilẹ̀ mẹ́sìn bí ṣe ń ṣépè fún abẹ́rẹ́ ibo ló wà wọ́n mú aṣọ àlòkù fún wọn lọ sukùl tí wọ́n múra ìwé àlòkù fún wọn ní sukùl lọ sí sukùl. bí n bá rà wọn ọmọ mi tó bá tiẹ̀ okay when you both brought the child to the world they never invited you invited them ada fún mi mọ wọn ti spam comment yẹn èmi nǹkan mọ́ nǹkan tí ẹ bá rí àwọn tó lórí ẹnìkan tó ṣe IVF ó ti ná over 200 million wọ́n tó ṣe surrogate wọ́n tún jẹ́ kí n mọ̀ wípé surrogate máa ń ṣe wọn mọ àwọn tó bá sanwó ẹ̀ wọ́n ní Nàìjíríà ti gbọ́ ìmẹ́bìrì wọ́n máa gbé wọn sílé ńlá yọ́tọ̀ máa bímọ wọn máa faṣọ bò wọn ní rọ́mọ yá ń kàn gbọmọ yẹn lọ́wọ́ wọn bọ́tọ̀ ọmọ yìí ò ní dúró ìmí àkú ìgbà míì wọ́n ti ní bílíọ̀nù fún surrogate mother owó ìwà fún ẹ pé ó náwó ó dẹ̀ do odò náà ó dẹ̀ sí nǹkan kan tó ń jọ máa lè kó tó lè pọ̀ ọmọ lọ́mọ àlè bóyá ìyàwó ẹ̀ wà wayward bàtà ìyẹn ọkùnrin bá ti fẹ́ ba yé ọmọ tẹ́ ẹ bí jẹ́ ìyá alágbájá obìnrin ọmọ ni àjẹbí yẹ ìlú ọmọ olórí kò fẹ́ bí obìnrin yẹn bá fẹ́ràn ọmọ rẹ̀ nínú ó ju ìyàwó rẹ̀ rè lójú alẹ́ ló sọ kankan kí wọ́n lò ní kídìní wọn nídìí tọmọ ìkànnì àwọn ọmọ mi wà láwọn ní fún bó ṣe dá ẹ ti dájú àwa àwọn náà wà fẹ́ dájú yín náà ẹ wá dé kóòtù ẹ lọ wo fíìmù ìyá yẹn ṣé ó rẹ̀ pé ìyá ni ẹ lọ wò Mide ń sunkún o she is a very good actor she is a very good actor adájọ́ yẹn náà wá emotional ó wá ká ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn jáde bàbá ń sunkún lórí àga ẹkún ìrìn wo ni bàbá ń sùn
òkété dégbà látẹ̀ ó káwọ́ lérí ó wá ní pé ìgbà tí èsì nǹkan kan lọ́wọ́ ẹ lo travel to àdìbẹ́kọ̀ ó mà gẹ́sì táwọn ọmọ ń gbé ṣé sáà ní owó skul sí wọn àbí ò ní fẹ́ dá fún un náà ni ṣé sáà ní owó skul fún wọn bàbá yẹn ní ti ṣoògùn kò sọ máa ń ṣe nìyẹn but àwọn yẹn ṣe ó ṣoògùn kò ṣe àwọn yẹn máa rí bẹ́ẹ̀ náà lè rẹ̀ kó mọ wọn ò dọ́dà àgbà kó mọ wà àwọn ọmọ yẹn orí àwọn ọmọ wọn ò ní gbàbọ̀dé o àṣàṣì ò ní mú wọn ìtọ́ máa dùn mí tí máa gbọ́ pé obìnrin okọ́ mọ́lẹ̀ olùfọ́kọ̀ mi ò lè jẹ́ wọn ọmọ ò lè jèrè ọmọ kókó sì lọ ọmọ tó dùn ìpàdé lọ́mọ téèyàn kó fún bàbá ìyá sì máa fagbára ẹ̀ kò tẹ́ ẹ̀jẹ̀ ọmọ téèyàn bá kó fún bàbá olùmọ̀ single parent tó yáyà kiri àjò so ibẹ̀ yẹn mo ti narrate ẹ̀ I'll be waiting for part 3 ayayayaya tẹ́ ẹ bá rí bí mi dé ṣe sunkún bàtà dájọ́ sọ yìí pé káwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta jáde owó ọ̀kìnní ta ló fẹ́ bá lọ mo sunkún pé last born nìyẹn owó bá yà wọn àwọn tó ti graduate àti wá dàgbà wọ́n sọ̀rọ̀ pé ìjọ tí àwọn ọmọ àgbà wí táwọn fi lọ sí school àwọn ọmọ bàbá àwọn àdéjọ ọ̀fọ̀ táwọn fi graduate story yẹn wà emotional ó wà emotional níjọ́ náà fún ẹ̀ṣẹ̀ ní àgùn the best film of the year èmi fún ẹ gbọ́dọ̀ ọkọ náà wà fún ẹ ṣe story yẹn gbọ́dọ̀ mọ ní because ó fi ń jẹ́ káwọn àwọn single parent dájọ́ mọ́tọ́ ibi káwọn emotional pẹ̀lú fíìmù yẹn ẹ̀rọ bí kàn sí kiri má ṣe pé fáwọn méjì tó bá bàbá wọn yẹn lọ má ṣe pé nígbà tó bí iṣẹ́ tẹ́gbẹ́tẹ́gbò kágún iṣẹ́ kágún gbogbo ẹ̀mí ṣe má ṣe pé fún wọn ìmọ̀ náà bí ojú lásán bàbá yẹn wá ń sọ pé tẹ́gbẹ́tẹ́gbò pé ìtò yẹ kí iye adájọ́ yẹn tó mọ̀ ìbùkún sọ pé regardless ibi tó bá lọ sáwọn ọmọ òní jẹun náà olówó ajé ajé lọ ká ló fowó yìí tọ́gbà tó ṣiṣẹ́ ajé yẹn but ó dẹ̀ pé mo rí pé story coming ó dẹ̀ pé this is the beginning ẹ lọ́wọ́ ìyá yẹn very good story thank you that's all about that. That's all over the world ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o ẹ rí i pé ìyá Esabod jáde síta àwọn náà sọ ohun tójú ẹ̀ rí a single mother ó dẹ̀ ṣe ìkìlọ̀ ó sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n sábà máa ń àbádọ́ ọmọ sí ọwọ́ obìnrin wípé ọjọ́ alẹ́ wọn pé ó ń shake pé kí wọ́n má jẹ́ kí ìyẹn kó máa bá wọn lọ eléyìí tó bá ní chance láti correct mistakes kó correct ẹ̀ so òun ni a tún mú wá fún lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel ẹ bá subscribe ẹ like ẹ comment ẹ jẹ́ ká mọ̀ opinion ti yín nípa ohun tó ṣẹlẹ̀ nínú fíìmù yẹn yes because kò síbi téèyàn ti lè rọgbọ́n kọ́ ó lè jẹ́ pé comment tẹ́yìn bá drop ló tún máa jẹ́ ẹ̀kọ́ fún another person gẹ́gẹ́ bí àwọn náà ṣe mú gbogbo àwọn fídíòs wá fún yín kẹ́ bá lè rẹ́kọ̀ọ́ méjì mẹ́ta kọ́ nínú ẹ̀ so I appreciate the support so far we love you all thanks for watching.